kí gbogbo ọmọ Káàárọ̀-o-jíire, orúkọ mi ni olóyè Káyọ̀dé Tajudeen Àjàyí tí mo jẹ́ akọgun àgbà Àgbẹ̀kọ̀yà fún gbogbo ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ipò tí mo wà nílẹ̀ Yorùbá, mo fẹ́ justice, mo fẹ́ bẹ̀rẹ̀ fún justice fún bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n pa. Mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ sọ, ṣùgbọ́n èyí tí mo gbádùn jùlọ ni ti ìyá wa Esabod. Ìyá, ẹni tí ò mọ̀ yín ni ò mọ̀ yín, ẹni tó bá lójú inú yóò mọ̀ pé ẹ̀yin yàtọ̀. Mo gbádùn yín gan. Ọba Wádé, ẹ ṣe dà o, ẹ ṣe dà rárá, ẹ ṣe dà. Kí ẹ pàṣẹ pé kí wọ́n dá odidi bàbá yẹn dọ̀bálẹ̀, dẹ̀ mọ health bàbá yẹn, wọ́n wá láti odidi Amẹ́ríkà nítorí yín. Ṣó dà bẹ́ẹ̀? Ẹ̀yin ọba, ṣebí ẹ jọba lórí gbogbo wa ni, láti lè jẹ́ pé kí ẹ tún ayé wa ṣe ọba tẹ́yin jẹ ni pé kẹ́ máa pààyàn. Ó dùn mí púpọ̀ jù, àti pé èmi jọ ìwọ ojú mi èyí tí ẹ̀ ń bá káàkiri pé bóyá ẹ ju Ọ̀ọ̀nìrìṣà lọ, oríṣiríṣi fọ́nrán láti rí. Ẹ̀yin náà ẹ wo fọ́nrán eléyìí náà. Ẹ̀yin tèmi, ó ti ń rúgbó bọ̀ báyìí bá a ṣe rí lórí ẹ̀rọ ayélujára, ibi tí Ọọ̀ni bàbá wa tán ti lọ sí ibi àṣeyẹ kan làwọn lọ́balọ́ba bá dìde láti kí Ọọ̀ni. Wọ́n já ń kíra wọn, wọ́n ń nawọ́ ǹgbà tó kan ti kú bàbá yèyé tá a ṣẹ̀ṣẹ̀ jẹ. Bàbá ò bá dìde, bàbá kan nawọ́ làwọn èèyàn bá ní káàsà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn kan ní àfi pé kíkú bàbá yèyé dìde kẹ̀ pé níbo síbo. Ẹ gbọ́ kí lẹ rò ẹ̀yin tèmi o. Ibi tí ọba Ọwọ́adé ti jókòó nígbà tí Ọ̀ọ̀nìrìṣà wọlé, tí ò tiẹ̀ bìkítà láti dìde fún Ọ̀ọ̀nìrìṣà, tí àwọn bàláyé kú sí dìde fún Ọ̀ọ̀nìrìṣà. Bàbá Ọ̀ọ̀nìrìṣà, ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ, Ọlọ́run á wà pẹ̀lú yín. Ṣé rí wọn lórí tí òjò gba nínú agogodẹ ló ti wá, bẹ́ẹ̀ ni ọrùn tí ó lè jìbàlẹ̀ kẹ́ nínú agogodẹ ni ó ti ń wá, ṣùgbọ́n lọ́wọ́ yìí ó dàbí pé orí ìjọba ni ó ń mú àwọn èèyàn tí ń jọba, kì í ṣe inú agogodẹ ló ti ń wá báyìí. Níta ṣe yòókù díẹ̀ káàtó, ó dẹ̀ bà wá nínú jẹ́ púpọ̀ jù. Gbogbo ọmọ ilẹ̀ Káàárọ̀-o-jíire, mo fẹ́ ká darapọ̀ ká bẹ̀rẹ̀ fún justice fún ikú tó pa bàbá yìí. Mo máa rí i pé mo bá ọba Ọwọ́adé fà á débi pé orí oyè tẹ́ wà yẹn, ó di dandan kẹ́ fi orí àpèrè yẹn sílẹ̀. Ẹ yẹ lọ́ba rárá, ó dùn mí púpọ̀ jù, ẹ yẹ lọ́ba. Bákan náà, gbogbo ara ti gbọ́rọ̀ tí bàbá yìí sọ. Mi fẹ́ máa ṣe bóyá ká máa tún fi fídíò míì hàn lóríṣiríṣi. Ẹ̀dẹ̀ bàbá 70 years plus, ẹni kan da dọ̀bálẹ̀, wọ́n ná ìyàwó bàbá yìí nítorí kíni, kí là ń bá kiri? Ṣé ẹ̀yin ní nǹkan kan tẹ́ ẹ ṣe ń kọ̀kọ̀, ẹ̀yin ní àṣírí kan tẹ́ ẹ ṣe ni? Amaruf, ọkùnrin bíi bòròró yìí, tẹ́ bá wò dáadáa ọjọ́ Fúlàní, èèyàn burúkú ni máa yẹn. Ibi tó bá ti gbogbo ọba Ọ̀yọ́ dé wà bá ń bẹ̀. Amaruf yóò ṣe dáadáa rárá. Ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, ìtàn kì í tàn, gbogbo ẹ̀ náà ni máa ń sọ. Sí èyí, mo fẹ́ fi àkókò ìrọ Àjàǹbàdàn tó ní ọgbọ́n tí Àjàǹbàdàn náà sọ, ọ̀rọ̀ tẹ́ sọ kì í sọ̀rọ̀. Onítíátà ni èèyàn mi ní, ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ tó dáa lórí ọ̀rọ̀. Ẹ mọ̀jà máa gbè kàlẹ́sẹ̀, ẹ já sódodo ọ̀rọ̀ níbi tó dodo ọ̀rọ̀ bá wà. Ikú tó bá pàgbà, sẹ́rí ilé ayé yìí ó kọjá pé kéèyàn máa bẹ̀rù pé ikú kan wà tí ó pa òun. Ṣẹ́gẹ̀tì, àti kọjá level yẹn, Ọlọ́run ti gbé akọjá level yẹn. Àbẹ́yẹ, òdodo la dó lórí. So gbogbo ọmọ Yorùbá, mo bẹ̀ yín, justice for bàbá ọba Ọ̀yọ́túnjí, kò ní bàjẹ́. Orúkọ mi ò yí padà, ní olóyè Káyọ̀dé Tajudeen Àjàyí, akọgun àgbà Àgbẹ̀kọ̀yà fún gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ ṣé.